bẹ́ẹ̀ ni ọmọ ọ̀dọ́ dẹni mí ọmọ Ọ̀yọ́ nìyá Ọ̀yọ́ ni bàbá mi Ọ̀yọ́ nìyá láyà mi láti ilẹ̀ wá láti Ọ̀yọ́ àkọ́kọ́ títí dé Ìgbòho tó fi dọ́yọ́ Àtìbà. Ẹ̀yin ọmọ ìyá mi ọ̀rọ̀ tí mo fẹ́ sọ pọ̀ ìwọ̀nba ẹ̀yin tẹ́ bá gbọ́ ẹ pín ẹ bó kiri. Ọ̀rọ̀ tí mo fẹ́ sọ lénìí ó dálé lórí ọ̀rọ̀ Aláàfin. Kábíyèsí ẹ wò ó tí wọ́n bá ń sọ pé nípa ká sọ̀rọ̀ kábíyèsí kò sígbà tí máa dárúkọ kábíyèsí tí inú mi ò ní dùn láti lo ìrùkẹ̀rẹ̀. Ọmọ Ọ̀yọ́ lèmi gbogbo nǹkan tó jọyọ̀ gbogbo ẹ̀ ni mo gbé dání. Àwa iṣọ́ máa lè Ọlọ́run kẹ́ wa níwọ̀nba Ọlọ́run dẹ̀ bù fún wa níwọ̀nba. Àkúrò inú ẹni tí wọ́n fọ́ọ́rọ́ sẹ́yìn lọ́yọ̀ọ́. Gbogbo ẹ̀yin tẹ́ bá ń wo kíní èmi ni founder and the president of ẹgbẹ́ ọmọ Ọ̀yọ́ Aláàfin home and abroad nílé lóko. Ọpẹ́yẹmí mo rí ẹ. Ọ̀rọ̀ yìí ò pọ̀ púpọ̀. Princess Adébọ́láńlé Oyèdèjì Ọ̀yọ́ ni mí Ọ̀yọ́ nìran mi Ọ̀yọ́ ni bàbá tó bí mi lọ́mọ. Ẹ jẹ́ kí n kọ́kọ́ ka kíní yìí. A ní àwọn tí a pè ní Ọ̀yọ́ Mesi ní ilẹ̀ kóòtù òjìire. Ọ̀pọ̀lọpọ̀ ò mọ nǹkan tó ń pè ní Ọ̀yọ́ Mesi. Tí wọ́n bá ń sọ Ọ̀yọ́ Mesi Ọ̀yọ́ gangan ní ilẹ̀ Yorùbá Ọ̀yọ́ gangan ló lórí oko. Brother mi Ọpẹ́yẹmí ẹ bá mi ṣí àkíní. Princess ẹ ṣí ẹ jù sínú gúrùpù ẹgbẹ́ ọmọ Ọ̀yọ́ ẹ ṣí ẹ látọ̀dọ̀ yín kí wọ́n lè mọ̀ pé mo ti ń ṣe ṣó lórí bí. Ọ̀yọ́ ni mí Ọ̀yọ́ ní ìran bàbá tó bí mi lọ́mọ. Ìtọ̀sẹ̀ ló lọ́yọ̀ọ́ ajíṣe bí Ọ̀yọ́ láàrí. Princess ẹ jù kíní sí inú group right now kí wọ́n lè follow kẹsọ mọ́ pé kó tẹ̀lé mi right now because ó yẹ ká rí èèyàn bíi 20, 30, 40 níbí báyìí ni torí ọ̀rọ̀ yìí ọ̀rọ̀ tó gbẹnu tán ni. Ọ̀pọ̀lọpọ̀ ò mọ̀ nǹkan tí wọ́n pè ní Ọ̀yọ́ Mesi. Tí wọ́n bá sọ pé Ọ̀yọ́ Mesi is the prime minister in the whole Nigeria ní ìgbà wáṣẹ̀. Ọ̀yọ́ Mesi ni àwọn tí wọ́n ń tukọ̀ nǹkan tó ń jẹ́ ilẹ̀ Yorùbá. Ọ̀yọ́ ni ìlú tó jẹ́ pé èdè tí wọ́n ń sọ ní Brazil tó ń sọ ní Japan tó ń sọ l'Amẹ́ríkà tó ń sọ ní Ọ̀yọ́ tún jí a tún ní ọba Ọlọ́yọ̀ tún jí Ọ̀fọ̀yọ́ tún jí nínú bíi tó jẹ́ nínú ìlú Amẹ́ríkà yìí tó jẹ́ ọmọ Ọ̀yọ́ tó yẹ pé ìgbà mú wọn lẹ́rú ó ní wọ́n kó wọn lọ. Ibẹ̀ ni wọ́n ti fún mi ní oyè bọ́ba gúnwà in reference of bàbá wa ikú bàbá yèyé ọba àná. Mo kí ẹ̀yin bàbá mi gbogbo ẹ̀yin tí bàbá yín bá jó lóye bí ẹ bá fi ránṣẹ́ sí wọn. Mo bẹ̀rẹ̀ látòrí bàbá mi Bàṣọ̀run bàbá mi Sàmù bàbá mi Akínikú Alápinni Àgbàkin Lágùnà mo kí bàbá Ìyájì bẹ́ẹ̀ ni mo kí gbogbo bàbá wa mo kí bàbá mi IDS náà mo kí wa mo kí ìyá mi Mọ̀súràtù Sùmọ́nù ẹ̀yin ni má jẹ́ ó bàjẹ́ Ọ̀yọ́ o mo dẹ̀ kí bàbá mi Akéwùgbà Gold mo wá fi tara gbogbo mo fi kíra mi èmi Ààrẹ Almaroof láti bẹ̀ mo wá kí gbogbo ọmọ ẹgbẹ́ ọmọ Ọ̀yọ́ Aláàfin nílé lóko pátá àti lẹ́yìn odi. Mo fi orúkọ vice president wa nínú ẹgbẹ́ ọmọ Ọ̀yọ́ mo fi kí yín mo dẹ̀ fi orúkọ woman leader wa mo fi kí gbogbo ọmọ ẹgbẹ́. Ọ̀rọ̀ kan jàràn ìràn nílẹ̀ yìí kọ́kọ́ tí mo fẹ́ kí gbogbo yín mọ̀ ní ìgbà tí gọ́vnà wa jáde tó wá sí sẹ́yìn gọ́vnà ní ẹni tó bá gbowó ó máa fi EFCC mú. Gọ́vnà kàn halẹ̀ mọ́ wọn lásán ni o. Ọ̀pọ̀lọpọ̀ ló wà ní kíní tí wò mọ̀ nǹkan tó ṣẹlẹ̀. Gọ́vnà ò ní kí wọ́n mú Ọ̀yọ́ Mesi o. Gbogbo ẹ̀yin gbọ́ yìí sọ yìí kí n tó lọ bẹ̀ ṣe wá níbi tí mò ń lọ mo rí ọkùnrin eléwì kan tó bá jẹ́ ọmọ Ọ̀yọ́ ni a máa bá wí o. Bẹ́ẹ̀ ni kò sí nǹkan tí ò bá wù kí gbogbo àwọn bàbá wa ṣe ní Ọ̀yọ́ Mesi kò gbẹnu bàbá ńlá anybody láti kọ ìwé láti máa bú àwọn Ọ̀yọ́ Mesi wa. Àwa kì í gbárù ẹ mo rántí ní ọdún náà nígbà tí K1 the ultimate tó rí Barrister fi àmọ́ Ìbàdàn dìde ni despite bó ṣe fẹ́ràn K1 tó wọ́n dìde sí ni kò gbẹnu mi ó dùn mí mo ti confam láti wá ẹni tó kọ ewì tó kí tó bú bàbá Bàṣọ̀run ọmọkùnrin yẹn kò rórí kó tó ṣe nǹkan tó ṣe tó bá jẹ́ pé àwọn páàtì kan ló fún ló kó bú bàbá Bàṣọ̀run táwa bá fẹ́ bá fà á àwa máa fa defamation of character nọ́mbà wà bàbá Bàṣọ̀run bàbá wa ló jẹ́ kì í ṣe bàbá mi bọ̀ bàbá wa lọ́yọ̀ọ́ ní Bàṣọ̀run bàbá wa ní Sàmù bàbá wa ní Akínikú Alápinni Àgbàkin Lágùnà gbogbo wọn yẹn bàbá wa ni wọ́n lọ́yọ̀ọ́ kí ló dé kí ló ṣẹlẹ̀ torí gbà tí mo rí séyàn kan ju kinní náà sínú gúrùpù
ọmọkùnrin yẹn ló bú bàbá ló bú wọn lọ ló bú wọn bọ̀ kí ló ṣẹlẹ̀ ẹ dákun tó bá jẹ́ ọmọ Ọ̀yọ́ lélẹ́wù yẹn ẹ lọ fa etí ẹ̀ kó má sọ irú aṣọ bẹ́ẹ̀ kó má sọ sọ̀rọ̀ mọ́. Ibi tí mo wá lọ gangan ni pé gbogbo ẹ̀yin tẹ́ ń sọ̀rọ̀ pé wọ́n fi EFCC mú àwọn ọba àwọn Ọ̀yọ́ Mesi gọ́vnà Ṣèyí Mákindé ò mọ̀ nípa EFCC o. Gbogbo ẹni tó bá gbọ́ nínú yín gọ́vnà Ṣèyí Mákindé kò ṣe kíni kò mọ̀ nípa EFCC rárá. Bó ṣe lọ rèé mi ò ní play àmọ́ nígbà tí mo confam lẹ́nu bàbá wa wọ́n ṣàlàyé fún mi bọ́rọ̀ ìṣì jẹ́ kí ló ṣẹlẹ̀ bàbá wa Báṣọ̀run lóòótọ́ a gbọ́ pé bàbá Báṣọ̀run àwọn náà ní Prince Lukman Gbádégẹṣin ló máa jọba ọ̀pọ̀lọpọ̀ ọmọ ọba ti pọ̀ ẹ mọ̀ pé kò lè easy bí ayé ìgbà kan tí ọ̀pọ̀lọpọ̀ ọba Ọ̀yọ́ ìṣọba tó ń tàfàlà ọba Ọ̀yọ́ kì í ṣẹni tọkàn yàn sórí oyè ọba Ọ̀yọ́ ju president lọ ọdún 8 ayẹsì president nìyẹn ọba Ọ̀yọ́ ju governor lọ ọdún 8 ayẹsì ẹ nìyẹn ọba Ọ̀yọ́ ju house of representatives lọ ọdún 8 chairman local government ọba Ọ̀yọ́ jù lọ àrífín ni gbogbo nǹkan táwa ń jà ta fi ń dúró lórí pé Yorùbá must stand by themselves lélẹ̀ tó bá ń sọ pé kọ́ mú nǹkan kan ní Ọ̀yọ́ ní èní yìí Ọ̀yọ́ ni number 1 nílẹ̀ Yorùbá lóòótọ́ Ilé-Ifẹ̀ láti ṣẹ̀wá Ilé-Ifẹ̀ láti ṣẹ̀wá àmọ́ Ọ̀yọ́ ju bàbá lọ ẹ ti ríbi tó máa ní ọmọ ju bàbá lọ ó lọ̀rọ̀ Ọ̀yọ́ Aláàfin o ẹni tó bá yé ni kó yé ẹni tí ò bá yé bí mi máa ṣàlàyé fún yín ọba Ọ̀yọ́ ò ń ṣọba kèrémí Aláàfin ò ń ṣọba tó ń tà Aláàfin ò ń ṣọba tọkọ̀ ń múyàn tọkọ̀ ń ju sórí oyè gbàgà láyé kò lè rí bẹ́ẹ̀ àmọ́ kí n má sọ̀rọ̀ jù wọ́n á fẹ́ bí àwọn bàbá wa wọ́n ní ìgbà tí wọ́n ní kí àwọn EFCC wá kó invite wọn àwọn bàbá wa wọn lọ ó dàbí pé àgbà Akin àti bóyá bàbá Lágùnà nìkan ni wọ́n yọjú wọ́n dẹ̀ lọ sí Ìbàdàn wọ́n pe gbogbo Ọ̀yọ́ Mèsèsì márààrún tó kù kájẹ sọ pé Alápinni ti lọ àwọn tó represent Alápinni náà wà ìgbà tí wọ́n lọ wọ́n dẹ̀ lọ síbẹ̀ àwọn yòókù ò lọ àwọn méjì ló lọ àwọn méjì tó lọ náà ti represent àwọn yòókù amẹ́jẹ́ sọ kọ́kọ́ fún yín o tí ò bá sí pé ayé ti di ayé ọ̀làjú àti pé ìjọba ti gbé ìjọba sílẹ̀ bàbá Awólọ́wọ̀ ó wà lára àwọn tó ba ètò kìíní yìí jẹ́ bẹ́ẹ̀ ni torí mo sì rántí ọdún tí Awólọ́wọ̀ tó lé ìkan nínú àwọn Aláàfin wa ní 1953 ṣé 53 ṣàárá 53 55 ló lé bàbá tó bí bàbá Aláàfin tó kú yìí ló lè wọ exile àtìgbà náà gbogbo nǹkan ò bójúmu ẹ̀yin ọmọ Ọ̀yọ́ ibikíbi tẹ́ ẹ bá wà ó yẹ kẹ́ ẹ máa gbó lẹ́nu ṣáṣáṣá ni ẹ̀yin ọmọ Ọ̀yọ́ ibikíbi tẹ́ ẹ bá wà ó yẹ kẹ́ ẹ mọ̀ pé yes Ọ̀yọ́ ni yín bàbá ọgbọ́n mo rí ẹ bá mi ju kíní ẹ sí gbogbo page kí wọ́n join mi ní sin right now inú mi dùn tí mo tẹ̀ rí wọ bàbá ọgbọ́n àti Ọpẹ́yẹmí àti princess bàbá ọgbọ́n ṣí àkíní sínú page pé kó join mi. Èmi ò mọ ẹni tó kọ ni o èmi ò dẹ̀ mọ ẹni tó kọ ewì kí wọ́n má gbéra dáradára wá bá wa lọ́yọ̀ọ́ mọ́ eléwì kọ̀ọ̀kan tó bá kọjá yìí ẹ̀ láti fẹ́ máa fi àwọn bàbá wa pa nítorí wọ́n ṣe àṣemáṣe bí ìròpórí bọ̀bọ́ náà pé o bẹ́ẹ̀ ni èmi mo sọ bẹ́ẹ̀ mi ì mórúkọ ẹ̀ bọ̀tẹ́ ẹ bá mú ẹ sọ fún tó bá fẹ́ pawó kì í ṣe àwọn bàbá wa lọ́yọ̀ọ́ Mèsì ló máa fi pawó kò sí nǹkan táwọn bàbá yìí ò bá ṣe kò gbẹnu yálà yẹ anybody láti máa bú Baṣọ̀run kò gbẹnu yálà yẹ anybody láti bú Sàámù kò gbẹnu bàbá lákò anybody láti bú Akínnekú kò gbẹnu ẹnì kankan láti bú Alápinni kò gbẹnu ẹnu kẹ́kọ̀ọ́ láti bú Àgbà Akin débi pé máa bú Lágùnà kí ló ṣẹlẹ̀ kí ló fa wèrè kí ló fa wèrè àwọn oṣìṣẹ́ bẹ́ẹ̀ lọ́yọ̀ọ́ nílùú wa o ìwọ tó bá yẹ kó ṣẹ̀ṣẹ̀ fẹ́ jáde tó fẹ́ star tó yẹ kó ṣẹ̀ṣẹ̀ fẹ́ star wá wèé pé àwọn Ọ̀yọ́ Mèsì ló máa fi pa ó lè lọ́bi kọ́kọ́ o ilẹ̀ pẹ̀pẹ̀ wọ́n ń bú àwọn bàbá tiwa lọ́yọ̀ọ́ o àwa kì í gbà kẹ́ni kan ṣé ti gbàgbé pé àwọn bàbá tẹ̀ ń bú yìí wọ́n lọ́mọ tó jù yálà yá ẹ lọ yes mo fẹ́ pass message mi torí mi ní pẹ́ lórí ètò ìka ẹ̀mí ṣe sọ ẹni tó kọ ewì tó bú bàbá Baṣọ̀run yẹn orí ẹ̀ ò pé ṣé nínú ti ń gbowó lọ́wọ́ àwọn olóyè ni kí ló ń ṣe yín kọjá lómi kò sí ọpọlọ ẹlòmíì bóyá nítorí pé ẹlòmíì ò wà expose
It doesn't matter nítorí pé just because you travel to abroad or whatever. Exposure ọ̀tọ̀ọ̀tọ̀ ni ibi tó bá jáde sí àwọn tó bá bá rìn ló máa expose ẹ. You don't just come online láti máa bú àwọn Ọ̀yọ́ Mèsì. Nǹkan tí ò gbẹnu yálà jẹ ẹlòmíì ẹ wá ti torí pé wọ́n fẹ́ jọba lọ́yọ̀ọ́ ẹ wá ń kó ewì ẹ wá ń fi ewì búbà ó dùn mí mi rí ewì yẹn ẹ pé mo rí ewì yẹn ni ó yẹ kí n play ẹ ní but mi ní play toró bu àwọn bàbá ìkòdè ẹ kó rí bẹ́ẹ̀ ẹ jẹ́ wá sọ ọkọ fún ẹ̀yin ọmọ Ọ̀yọ́ tẹ́ bá wà lórí bí àwọn bàbá wa gbowó lóòótọ́ wọn ọ̀dẹ̀ sọ fún yín pé àwọn ò gbowó bọ̀ nǹkan ẹyọkọ tí mo fẹ́ kẹ́ ẹ mọ̀ ni pé kò sí ẹni tó fẹ́ jọba láyé yìí tí ọba kan bá fi lè gbéṣẹ̀ gbogbo ìlú ni kò ń ṣọ̀yọ́ nìkan ẹni tó wù kó jọba á náwó fáwọn Ọ̀yọ́ Mèsì á náwó pé bàbá ẹ bá mi ṣe ó dáa àwọn náà ṣọwọ́ kúdúrú ṣe mọ̀ pé nígbà wáṣẹ̀ inú gbá báyìí làwọn bàbá wa máa ń kówó sí wọ́n máa kó owó ẹyọ síbẹ̀ wọ́n wá wé láṣọ wọ́n á gbé lọ fún ẹni tó fẹ́ jọba tọ́bọ̀ Ọ̀yọ́ bá kú tí ò bá sí pé wọ́n ti bàṣẹ̀ ṣe jẹ́ bí ṣe ń bá yín sọ̀rọ̀ yìí bàbá Báṣọ̀run ló yẹ kó wà lórí ìtẹ́ ló yẹ kó máa control lọ́yọ̀ọ́ nígbà wáṣẹ̀ tọ́ba bá kú wọ́n máa ń fi àrólé ọba òun ló máa jọba bí kí náà máa ń pè wọ́n bí àkọ́bí ọba bẹ́ẹ̀ náà ni ọba lọ́la wọ́n á gbé síbẹ̀ tí wọ́n bá ní ọmọ ọkùnrin nígbà wáṣẹ̀ nǹkan tó máa ń ṣe ni pé tí ayaba bá lóyún ayaba àti Báṣọ̀run ló máa control Ọ̀yọ́ tó máa fi rí ọmọ oyè bẹ́ẹ̀ ló ṣe rí a kì í fi fáyọba lọ́yọ̀ọ́ tẹ́lẹ̀ o ẹni tí ò bá yé kó yé sí confam ni táwa bá ń sọ̀rọ̀ tí ẹ̀kọ́ bá ní kí là ń sọ kó wá fún mi ní proof pé mi right àwa kì í fi ṣé kí ni wọ́n kì í fi ifá jọba lọ́yọ̀ọ́ ìtọ̀sẹ̀ lónìí Ọ̀yọ́ bá a bá ṣe wí láwì wọ́n máa ti tó sílẹ̀ ó ti ní bí ó ṣe rí ní Ọ̀yọ́ Aláàfin ṣó ti yé yín bọ̀ bàbá wa ti wá kú a ti gbà pé bàbá ti kú ṣó ti yé aláàjì mo wà lórí ètò lórí kíní Ọ̀yọ́ máa pè yín tí bàbá bá ti wá tí Aláàfin bá ti kú Báṣọ̀run ló máa ẹ̀ẹ́dì ẹ̀ ayé ti bàjẹ́ ni àti pé wọ́n ní kò gbẹ́nu tèmi kí wọ́n láwọn bàbá wa ó níbi ṣe fẹ́ sọ̀bọ̀ kò gbẹ́nu mi torí mi ò rí àwọn àgbàfín àwọn bàbá yìí gangan wọn kò lè yan ọba anyhow àmọ́ ńgbà tí Báṣọ̀run ní gẹ́gẹ́ bí olórí ọba olórí àwọn olóyè Báṣọ̀run ní Lúpọ̀n Gbádégẹṣin làwọn mú àwọn olóyè mẹ́ta yòókù dẹ̀ against kick out but kíní kan tó yà ẹ̀mí lẹ́nu ni pé they both sign gbogbo wọn all of them no sign paper yìí èmi ò ní candidate o mo dẹ̀ tún ní candidate àmọ́ kò sí ẹni tó fi jọba fún wa ọba tiwa ni torí mi máa dúró mo máa wọ agbádá mo máa wọ lẹ̀kẹ̀ wípé wọ́n tún jọba mi lójú mi ìgbà tó bí Aláàfin èmi ti dáyé àmọ́ mo kéré àmì ìgbà tí wọ́n jẹ oyè Aláàfin tó lọ mo ti dáyé àmọ́ akéré àmọ́ ilé tó máa jẹ lójú wa táà náà ti dàgbà tá ti di bàbá ẹ bá mi ṣí àkíní yìí ọ̀rọ̀ yóò ká yín lára. Now about the government about the governor Ṣèyí Mákindé èyí tí governor Ṣèyí Mákindé sọ yẹn Ṣèyí Mákindé kàn sọ tiẹ̀ ni Ṣèyí Mákindé ò jẹ́ fi EFCC mọ́ bàbá wa kò tó bẹ́ẹ̀ ẹni tó ní respect ni Ṣèyí Mákindé bẹ́ẹ̀ ṣe wo yẹn kò tó bẹ́ẹ̀ ó lè máa halẹ̀ torí pé ká lè fast track ọba amẹ́jẹ́sọ̀ kọ́kọ́ fún yín o kò sí nǹkan tẹ́ máa ṣe o àwọn gómìnà ti mẹni tó máa mú o oníkálukú wọn mọ̀bí tó fi sí o àwọn kọ̀ọ̀kan ní wá bú wọn ní ìyá wa Mọ̀súrà Sùmọ́nù ló mọ̀ pẹ̀ àwọn kọ̀ọ̀kan tó ẹ̀ tún sọ wọn ní láti ìdílé ọba àná kò sọ̀rọ̀ táwọn ò ní sọ fún ìkẹlẹ̀ gbóòótọ́ ọ̀rọ̀ bá a ṣe ń gbọ́ wọ́n tún láti ìdílé àwọn alówólódù bí ìyèrè wọ́n fa bàbá bishop Ládìgbòlù sílẹ̀ bó ṣe ń sọ ni mo sọ yìí pé bàbá bishop Ládìgbòlù bàbá tó dàgbà wọ́n náà fa bàbá sílẹ̀ kí bàbá lè jẹ́ kí ló kan ìdílé àwọn Adéyẹmí bẹ́ẹ̀ tó bá jẹ́ lóòótọ́ ni ẹgbẹ́ Yorùbá nítorí pé wọ́n ti mọ̀ pé bàbá dàgbà so ọba yẹn máa tètè padà sílẹ̀ alówólódù bí ìyèrè bá mi rò ẹ think about it ọ̀rọ̀ tẹ́mi máa sọ
tí máa ní mi ìsọmọ bí skimẹ̀ pè mí lẹ́nu máa sọ wọ́n ní ni ọmọ Ọ̀yọ́ dẹ̀ ni mí mo ní ẹ̀tọ́ mo ní right láti sọ nǹkan tó bá ń ṣẹlẹ̀ fún ìlú mi kí gbogbo ayé gbọ́ ìtura ẹ̀ mo ṣe wá bí o torí mi ìfẹ́ wọ̀ wálẹ̀ ó yẹ kí n lọ sórí péjì mi ni tó bá jórí péjì mi ni ẹ ti rí èrò mo máa ń sọ pé ẹ̀yin ọmọ Ọ̀yọ́ ilé ládìí ẹ̀yin ò ti níyì tí n bá bọ́ sórí péjì Ààrẹ Almaroof mi ẹ rí èrò bọ̀ mo fẹ́ ṣe kinní nínú orí kinní Ọ̀yọ́ káwọn ọmọ Ọ̀yọ́ lè pín láàrin ara wọn kó má di tajà tẹran èmi á máa ṣe ṣó èèyàn bíi 6 7 8 á máa wò mí nígbà tó yẹ pé ẹ̀yin ọmọ Ọ̀yọ́ gangan ẹ̀yin gangan ò wúlò fúnra yín ẹ̀yin gangan lè ṣe tánà di ara yín ẹ bá rẹni tó yẹ kó fà yín lọ́wọ́ sókè báyìí ibi tó yẹ kẹ́ ti fà yín sókè irọ́ ni bẹ́ẹ̀ ṣe máa jálẹ̀ ni Ọ̀yọ́ sùn inú ẹ̀ lóṣù Ọ̀yọ́ dìde inú ẹ̀ lóṣù àwa náà ni bẹ́ẹ̀ ni kí ló ṣẹlẹ̀ gangan ẹ̀yin lẹ máa rí ibi tó yẹ pé àwọn ọmọ wa ti ṣoríire kàkà bẹ́ẹ̀ ní ràn wọ́n lọ́wọ́ gbogbo àwọn House of Representatives tó wà lọ́yọ̀ ẹ wo ẹjọ́ bàbá ọgbọ́n kí ni títì tí mọ́tò ti pààyàn yẹn tí mọ́tò ti pààyàn lọ́nà ṣé ní Ọ̀yọ́ tí àwọn ajíṣebí Ọ̀yọ́ TV gbogbo wọn náà pariwo tí ẹ̀tì náà wọ́n ti dá wa lóhùn ẹ mọ èèyàn tó kú mo rí lórí ẹgbẹ́ ọmọ Ọ̀yọ́ Aláàfin mo rí lórí Aláàfin Àtìbàdé mo rí lórí Ọ̀yọ́ Aláàfin forum mo rí gbogbo kíní lórí ibẹ̀ àwọn èèyàn dẹ̀ keep quiet tó bá dẹ̀ yá ẹ̀yin náà lè máa dìde ẹ lọ máa dìbò fún wọn sórí yín pé ẹ̀yin náà lè máa dìde lè máa lọ dìbò fún wọn tó bá dọ̀la dìbò kí n ṣe bẹ̀ wọ́n á tún wá 2000 lẹ́yìn lọ́wọ́ ẹ tún dìbò fún wọn wọ́n á tún fi ọdún mẹ́rin jẹ yín wọ́n á dẹ̀ mú owó ti yín wọ́n á lọ ra jíìpù 15 million 17 million fóbìnrin wọ́n á lọ ra lé 40 million fún girlfriend ni kò ń ṣe ìyàwó lé o ẹ̀yin dẹ̀ wà bẹ́ẹ̀ ẹlòmíì jí láàárọ̀ 1000 bá jí lọ́yọ̀ọ́ tí n bá parọ́ ẹ sọ fún mi pé rọ́ ni mo pa láàárọ̀ yìí àwọn ìyá wa kan wà ní kọ́nà tó yẹ pé 500 naira lásán kò bá ìyá mi jí ebi dẹ̀ ń pa àwọn ìyá lọ́yọ̀ọ́ àwọn tó tẹ̀yìn dìbò fún àwọn olórí burúkú olóṣèlú gbogbo wọn ni mo bá wí mi bẹ́ anybody wí ó yẹ pé ó dùn wọ́n ẹ ṣe pé fún olóṣèlú gan kò ràn wọ́n ẹ mọ̀ ní nítorí pé wọ́n ń rí owó gbà owó tó ń rí gbà yẹn káàsì tó ń gbà lóṣooṣù kò jẹ́ kó mọ nǹkan tó ń ṣe so bẹ́ẹ̀ ṣe pé fún wa ní Àdìgúnlá èbẹ́ mi ń náwó ẹyọ ọmọ Ọ̀yọ́ ẹ gbéra yín ẹ fara yín lọ́wọ́ sókè tá a bá ti ríbi tí nǹkan bá ti fẹ́ da ẹ gbé wọn sókè òní bàbá ọgbọ́n rèé ó ń ṣe láìfù tó yẹ kí gbogbo ẹ̀yọ́ ọmọ Ọ̀yọ́ kẹ́ rọrọ sórí péjì bọ́ yìí pé nǹkan nípa Ọ̀yọ́ ló ń sọ ẹ̀ ní rí wọn ó ń pè àwọn ọmọ Ọ̀yọ́ kọ́ lọ jókòó sódì sága ó ń pè yín kẹ́ lọ jókòó síbi tó ti ṣe ṣèdí bàlàbàlà ṣèdí bòlòbòlò ibi tó ti sọ̀sọ́kùsọ bọ̀ nǹkan tó concern mọ́lù bàbá yín you will never see them. mo mọ èèyàn tí mo sẹ́ndì kìíní sí o mo mọ èèyàn tí mo fi invite yìí pé o Ọ̀yọ́ Ògbómọ̀ṣọ́ Old Road front of Ajayi University ẹ wo gbà tí Ajíṣebí Ọ̀yọ́ àti bàbá ọgbọ́n yìí ẹ wo gbà tí wọ́n ti pariwo ẹ wo gbà tó ti pariwo mo kàn fi kún ní o ọ̀rọ̀ tí mo bá kọ́ nìyẹn o ẹ wo gbà tó ti pariwo ṣebí nǹkan tá a fi yan àwọn skimẹ̀ nìyẹn ṣebí nǹkan tá a fi yan àwọn àtiwá mọ̀ṣúwàsì sùmọ́nù nìyẹn kọ́ tó kú lórí oyè ló ti bàjẹ́ o ẹ bá ń list orúkọ wọn àwọn chairman local government ò ní nǹkan kan tó máa ṣe sí bọ̀ tó bá competition sí wọn ó yẹ kó dá wọn lóhùn ẹ̀mí dẹ̀ ń jábọ́ ń bẹ̀ ní Ọ̀yọ́ Ògbómọ̀ṣọ́ Old Road front of Ajayi University ṣó yẹ kó rí bẹ́ẹ̀ nílùú bàbá wa ẹ̀dẹ̀ ní òṣòwò wọ́n dẹ̀ ń ṣí store wọ́n ṣí business wọ́n ṣí oríṣiríṣi lọ́yọ̀ọ́ tá a rí à ń kọ́lé à ń ra mọ́tò gbẹ̀ngbẹ̀ngbẹ̀ bọ̀ wọn ò lè tún Ọ̀yọ́ ṣe ìlú bàbá wo kú òlójú kan Ọ̀yọ́ ò yàtọ̀ ibi 1986 ni mo ti kúrò ní school gbogbo bí tí mo wà tí mo gbà tí mo ti ṣe kékeré mi ò rí ìyàtọ̀ ẹyọ kankan irú ìlú wo nìyẹn wọ́n dẹ̀ máa ní atakere yọdún tá a bá bára wa sòótọ́ ọ̀rọ̀ orí wa kì í pé eléyìí àwọn tó bá jẹ́ gbọ́n yẹn jù sí wọn ẹ kàn fi sọ̀kò sí wọn pé ẹ lọ gbọ́ nǹkan tó ọmọkùnrin yẹn sọ ìṣọ̀tẹ̀ bú mi ẹni máa yẹn kàn sọ kòtòkòtò ni wàá jẹ́ kán lè gbọ́ nítorí pé orí wa ò pé obìnrin tó bá wà ní àòsì wọ́n fowó yí tàfàlà àwọn ọkùnrin tó bá lówó tó jẹ́ House of Representatives lọ́yọ̀ọ́ the only thing tó ṣe against
wọ́n á fowó yí wọ́n á fi ra mọ́tò 20 million fún girlfriend wọ́n á ra lé 40 million fún wọn lájà wọ́n tẹ̀ wá ṣe débi pé wọ́n wá invest sílùú bàbá wọn owó tán rí bí kò gbà Ìbàdàn lọ Ọ̀yọ́ state ní Ìbàdàn bọ̀ oko kì í jẹ́ ti bàbá kó má ṣe kíni kó má làálàá Ọ̀yọ́ state ní Ìbàdàn Ọ̀yọ́ state ló Ògbómọ̀ṣọ́ ẹ gbàgbé bó ìṣẹ̀lẹ̀ Ọ̀yọ́ Aláàfin àti Ìbàdàn ó yàtọ̀ sí Ìbàdàn tí kò bá yé yín state náà pè wá bọ̀ kàkà bẹ́ẹ̀ owó tẹ̀yìn ọmọ yín bá rí wọ́n máa gbé owó yẹn wọ́n máa lọ fi invest síbàdàn láwọn olóṣèlú o wọ́n lọ fi invest sẹ́kọ̀ọ́ wọn ò ní ẹ̀bà ṣe nǹkan sílùú bàbá wọn ẹ wá ní kọ̀yọ́ gòkè ẹ jọ ẹ sọ fún mi láàrin èmi àti yín báwo ló ṣe fẹ́ lọ sókè. To cut the story short ẹ jẹ́ kí n sọ ọkọ̀ fún yín bàbá mi bá Ṣọ̀run bàbá mi Sàmù bàbá mi Alápinni Akínikú Àgbákin Lágùnà mo pé bàbá Yájì àti àwọn baálẹ̀ tó wà ní agbègbè èmi ọmọ yín ni o Ààrẹ Almaroof gbogbo yín lẹ mọ̀ mí pátá torí kò sẹ́ńtì mi ní nọ́mbà ẹ̀ lọ́wọ́ ẹ dẹ̀ mọ̀ pé mi ń gọ sẹ́yìn kankan gẹ́gẹ́ bí olórí ẹgbẹ́ ọmọ Ọ̀yọ́ a gbọ́dọ̀ ṣe nǹkan ká dákẹ́ kí ló dé ẹ fa ọmọ òye lẹ̀ fún wa ẹ wí tán sí ẹni solidarity ó pè yín lọ sí torí nígbà tá a padà find out kò ṣe gọ́vnà Ṣèyí Mákindé ló fi EFCC mú wọn o confam lẹ́nu ìkan nínú àwọn Ọ̀yọ́ Mesi ni o ẹ̀yin èèyàn ẹ má máa ṣe mistake o gbogbo ẹni tẹ́tí ń bú Ṣèyí Mákindé ẹ lọ tọrọ àforíjì Ṣèyí Mákindé kọ́ ló fi EFCC mú wọn o wọn ò dẹ̀ mú Ọ̀yọ́ Mesi wọ́n invite wọn ni when they invite you it's totally different from pé wọ́n mú yàn but what yìí sọ yìí wọ information tá máa ń carry lọ́yọ̀ yẹn we carry too much wrong information totally wrong information àmúdẹ̀ ní tí nǹkan mi bá wà lọ́yìn 100% tí mo lè fi sọ fún yín pé wrong information ni mo mọ̀ torí mi pé kan nínú àwọn Ọ̀yọ́ Mesi nínú àwọn tó lọ sí ibi tí àwọn EFCC ti invite wọn lánàá wọ́n lọ síbẹ̀ wọ́n dẹ̀ padà sílé àmọ́ nínú àwọn márùn-ún tá a ní Àgbákin àti Lágùnà nìkan ló dàbí ó dàbí pé àti Lágùnà bọ̀ mo ṣú ọ̀pẹ Àgbákin wà bẹ́ẹ̀ Àgbákin àti Lágùnà nìkan ló lọ síbẹ̀ kí ló dé báwo ló ṣe jẹ́ bẹ́ẹ̀ lóòótọ́ gọ́fúnà wọ̀ gbọ́dọ̀ máa ránṣẹ́ pé àwọn bàbá wa àmọ́ nítorí pé agbára tó wà lọ́wọ́ ìjọba ó ti ju tọba lọ common chairman local government tí Aláàfin bá fẹ́ jáde wọ́n á ní kó lọ kọ́kọ́ gbàwé lọ́wọ́ local government kan tó bọ́ta torí wọ́n ti tẹ̀lé òfin àfi tí ò bá nítorí ẹ̀ náà nínú àwọn ọmọ wa tó bá ti jàjà nípò báyìí ìgárá dé ìtọ́ ẹgbẹ́ wà bẹ́ẹ̀ gan wọn ò bí dá kó wojú Aláàfin òun náà máa gara ṣáláàfin ti kọ lẹ́tà mo sì rántí àwọn ọ̀rọ̀ tí bàbá mi sọ́njọ sí létà Aláàfin kábíyèsí bàbá kábíyèsí o mo rántí ọ̀rọ̀ tí bàbá sọ nígbà tí Akálà ní kó pe bàbá wá tí bàbá dé ọ́fíìsì táwọn ẹ̀mẹ̀wà Akálà wà láì wọ́n dúró ni torí Akálà ti instruct wọn pé wọn gbọ́dọ̀ kí bàbá wọn gbọ́dọ̀ dọ̀bálẹ̀ bàbá ní kò ní dáa fún gbogbo yín èmi lèmi dúró lẹ̀ lè kí mi ṣé nítorí ipò tó fún yín àtòwò tó fún yín ó dùn mí tó yẹ pé bàbá ò fàṣẹ sẹ́nu ọjọ́ yẹn ó yẹ kán ta wọ́n láṣẹ kí gbogbo wọn rìn lọ ni torí àrífín ti pọ̀ jù tá a bá dé ń sọ fún yín pé ẹ má dìbò ẹ ní gbọ́ ẹ̀yin ọmọ yìí náà Ọ̀yọ́ yìí náà ni mí ìdìbò rí bí ṣe wà yìí nígbà mo wà Nàìjíríà mí ìdìbò rí ìlú òyìnbó mo ti dìbò torí nǹkan tí wọ́n bá sọ fún wa pé àwọn máa ṣe wọ́n máa ṣe that is the reason why it máa ṣe cast a vote me and cast a vote just because these people are just giving you 2,000 naira 4,000 naira lẹ́yìn yẹn ọdún mẹ́rin wọ́n fún yín ní 1,000 fọ́dún kan 2,000 ọdún méjì 3,000 ọdún mẹ́ta 4,000 ọdún mẹ́rin lẹ́yìn ọdún mẹ́rin ẹ̀gbọ́n kankan mọ́ ọ̀pọ̀lọpọ̀ ìyálé bí ń pa àwọn àbúrò wa wà lọ́yọ̀ọ́ wọ́n kàwé tán wọn rí bí lọ àwọn ọmọ wa tó ṣe wife material wọ́n wà lọ́yọ̀ọ́ wọn rí bí lọ gbogbo ti dolóṣó tán àmọ́ tó yẹ pé tó bá rí wa ó pé eléyìí
bí ò jáyẹ náà jálẹ̀ ẹni gbogbo ti dolóṣó bẹ́ẹ̀ ni gbogbo àwọn boys wa kéékèèké sì wọ́n ti di yahoo nínú Ọ̀yọ́ yahoo tó wà lọ́yọ̀ gan ojú ti gbóró lọ because mo imagine èmi tí mo wá ṣiṣẹ́ ní òtútù tí n bá dé sí hòtẹ́ẹ̀lì tí mo sọ 35,000 màá dá àwọn ọmọ tí ò ju 21 years lọ àwọn náà sọ the same amount 35,000 40,000 fún hòtẹ́ẹ̀lì tèmi náà dé sí ìmílẹ̀ tí wàá bẹ̀ lóṣù kan ìjọba ò ní right láti lọ find out nǹkan tó ṣe for ọmọ 21 years láti máa sùn sóòtẹ́ kí ló ń wá hotel is not for pé kẹ́ máa gbé bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ni ìkẹ́ adé abẹ́lẹ́ bá mi ṣe ẹ̀ olùwájú wọn ẹ bá mi ṣe ẹ̀ ọlásùnkànmí ẹjọ́ ẹ bá mi ṣe ẹ̀ torí Ọlọ́run mo fẹ́ kí gbogbo àwọn ọmọ Ọ̀yọ́ rí ìgbà táwọn ń gbé lóyìnbó bá wá ó yàtọ̀ sẹ́ni tó lówó lọ́wọ́ hotel is for business and traveller and for enjoyment even ọkọ tìyàwó hòtẹ́ẹ̀lì wà fún yín gan ọ̀pọ̀lọpọ̀ tó bá rí yàn lóòtẹ́ẹ̀lì wọ́n máa ń wò pé kí wọ́n wá ń bẹ̀ tọkọ tìyàwó ẹ lè fẹ́ lọ ní nice time lóòtẹ́ẹ̀lì nígbà míì tílé kan máa sú yín ẹ wá ara àwọn yahoo àmọ́ kéékèèké tẹ́ bá dẹ̀ bá rí wọn bá máa wọ jàlámíà ni wọn ní wọn kankan àwọn náà wá bẹ̀gónìà káàkiri bẹ́ẹ̀ yẹn mo ti rí wọn máa wò pé níbo làwọn eléyìí ti ń rí owó ṣé gbàgbọ́dọ̀ àwa wà ní èjì wọn àwa rí owó oògùn owó ni kí ló fà á kò síṣẹ́ Ọ̀yọ́ is the worst city tí mo fẹ́ rí mo ẹnu mi gbà láti sọ torí ìlú bàbá mi ni tá a bá dẹ̀ sọ̀rọ̀ fẹ́ ìjọba ẹ̀ ní mò tọrọ ó níbi tẹ́mi ti máa ń bú wọn o ó kàn dùn mí pa ọmọ Ọ̀yọ́ rí eléyìí mo fẹ́ kẹ́ ẹ ṣí ẹ̀ fún gbogbo ẹni tẹ́ ẹ bá mọ̀ kó jọmọ Ọ̀yọ́ kọ́ lọ gbọ́ àwọn bàbá wa Oyo Mesi kò ṣe ntẹ́nì kankan máa fi máa panu o òdodo ọ̀rọ̀ mo sọ fún yín ilé ayé láti bá wípé àwọn olóyè gbọ́dọ̀ gbowó tọ́ba kan bá kú ọba mi àjẹ wọ́n dẹ̀ máa gba owó olóyè máa gbowó àsìkò yẹn táìmù tó gbowó yẹn náà ló gbowó yẹn mọ́ tálàáfin bá ti dé bẹ́ẹ̀ ìjẹ́pin tẹ́ ẹ̀ bá mọ̀ kọ̀ǹfàmù ni mò ń sọ fún yín àwa ti bá àwọn ọ̀pọ̀ oríṣiríṣi apart from bàbá mi gan mo bá ṣe bàbá láàfin mo bá ṣe ìgbà bàbá wá ní 2015 èmi tí mo lọ píkì bàbá ní airport lélẹ̀ pẹ̀lú mọ́tò mi tí mo kọ tó tí tag number mi jẹ́ Oyo Mesi plate number mi Oyo Mesi ni mo kọ síbẹ̀ èmi gbé Ọ̀yọ́ lórí ju nǹkan tẹ́lẹ̀ mi rò lọ àwa máa sọ̀rọ̀ ẹ̀kọ́ anita ló ń sọ̀rọ̀ àmọ́ ń ṣe èrè kẹ́nìbọ̀dì má rí bàbá fín òdodo bẹ̀rẹ̀ ni pé gómìnà Ṣèyí Mákindé ò ní kí EFCC kó àwọn Oyo Mesi o ẹ̀yìn ẹlẹ́nu mi nǹkan fẹ́ play voice ni o ẹ̀yìn ẹlẹ́nu màrí màá ṣọ pẹ́pẹ́ bá ti gbọ́ nǹkan tọ́tọ́tọ́tọ́tọ́tọ́tọ́tọ́ báyìí ti pín kiri nǹkan tí ò ṣẹlẹ̀ ẹ̀ ń pín kiri kó ṣẹlẹ̀ ẹ̀ mọ̀ yí pé ẹ tún irú nǹkan tẹ́ ẹ ṣe ẹ tún wáìn ní gómìnà yẹn sí ni guess what the governor know who is going to be the king kẹ́ẹ̀fù sókè kẹ́ẹ̀fù rí gbálẹ̀ wọ́n ti mọ bá wọn o òótọ́ mo sọ fún yín wọ́n ti mọ ọba gómìnà ti mọ ọba Adékọ́lá Prince mo rí ẹ káfòdì Ọlásàárì wọ́n ti mẹ́tọ́ máa mú torí ọwọ́ olóṣèlú ló wà tó bá yẹ pé ìtọ̀sẹ̀ ló lọ́yọ́ ìtọ̀sẹ̀ tó ní Ọ̀yọ́ yẹn la tẹ̀lé ni a máa ti jọba ti pẹ́ àmọ́ ó tún wá yé mi pé àwọn Ọ̀yọ́ gangan ò fẹ́ ọba tá a máa yàn tó máa di kóòtù lé ní kóòtù lọ́la gbogbo táwa ń gbọ́ la fi sọ̀rọ̀ ó wà ńlẹ̀ o ọwọ́ òsì mi ni mi fi jẹ tó rọ́wọ́ tún mò ń lò ó wà ńlẹ̀ gan when you talking about history and the fact about Ọ̀yọ́ ẹ gbàgbé pa wà ń lo ìbò confirm story nípa Ọ̀yọ́ confirm history nípa tó ṣẹlẹ̀ mo mọ̀jà lómi lọ torí ọ̀rọ̀ mi dàbí ẹni tó yíká gbogbo Ọ̀yọ́ ni wọ́n máa pè mí lọ́tùn wọ́n máa pè mí lósì wọ́n máa pè mí wájú wọ́n máa pè mí lẹ́yìn ẹ wo gbogbo ọ̀nà abóyè rí bó ń drive lọ sábó ń sìn ó máa ṣe jàgà ìjòkò ìjàgà ọ̀nà àpínrin gan kò ṣeé gbà ibi tó smooth bẹ́ẹ̀ tó bá tún ẹ̀ tó já sí gallop and these people are collecting money for it. bẹ́ẹ̀ ni owó oúnjẹ palliative wo tó tún pín recently yìí èèyàn mélòó náà fún lọ́yọ̀ Aláàfin ẹ sọ fún mi torí mi tí ì rí àwọn nǹkan tó yẹ kẹ́ ẹ máa request fún as a citizen and ẹ̀tẹ́ ẹjọ́
ọmọ town ọmọ Ọ̀yọ́ ọmọ bíbí inú bàbá yín ó yẹ kó máa gbé àpò rice kan above 18 years àpò rice kan fún each person ni wọ́n wá gbé rice ẹyọ kan wọ́n lè gbé wá local government kan báyìí irú bí kò gbé lọ sílé wa ní Àpínní kò gbé lọ Dábìrí sí kò gbélé wọ́n á ní kí gbogbo ilé bíi 20 kó pé rice kan rí kó ní àwọn olóṣèlú yẹn ò pé dédéré ní gbogbo yín tẹ́ ń dìbò Adébáyọ̀ Rahmat mo rí ẹ àbúrò mi kò ní bàjẹ́ gbogbo yín tẹ́ ń dìbò dédéré ní lọ́yọ̀ọ́ lè dìbò bò mí ìbò Èkó kan kò ṣeé dì that is the reason why táwọn fi ní ẹ jẹ́ kí Yorùbá dá dúró kó lọ ìpẹ́lẹ̀ máa mọ bọ́yọ̀ ṣe tó torí ní ìgbà àwáṣẹ̀ Ọ̀yọ́ Aláàfin is the only ọba ẹni tó bá fẹ́ kó tẹ̀ mo ní ìwé sàwẹ́jọ́sì gbogbo ẹ̀ ló wà lọ́wọ́ mi history book ó wà lọ́wọ́ mi níbi tí mo tó sí yìí táwọn gbọ́ lẹ́nu ya bàbá wa kọ̀ǹfàmù ni tó bá sọ pé èdè wo ni wọ́n ń sọ tí gbogbo Yorùbá tó wà ní Brazil tó wà ní Porto Novo tó wà ní everywhere in the world nílùú Amẹ́ríkà tàwa there's a king mo sọ lẹ́ẹ̀kan ọba Adéjú Ìgbé ó wà ní South Carolina Ọ̀yọ́túnjí the Ọlọ́yọ̀túnjí of Ọ̀yọ́túnjí kingdom àwọn family they were born in Ọ̀yọ́ town ẹ wò ó sìn ọdún débi nítorí pé ọmọ ọba yẹn kò lè ṣe kó máa hàn lára wa àbàbẹ́ ẹ̀ ti jọba nílùú America more than 100 years Ọ̀yọ́ náà ti wá o ó wá visit Aláàfin o ibẹ̀ náà ti fún mi ní bàbá gúnwà o gẹ́gẹ́ bí ọmọ Ọ̀yọ́ ẹni tó bá ní pé òun gbé àṣà Ọ̀yọ́ ga tó mi ní Ọ̀yọ́ town kó jáde kó takù mi kí wá fún ní àwọn references àwọn kan tẹ́mi ti ṣe nípa Ọ̀yọ́ àwọn ìrìn táwa ti rìn nípa Ọ̀yọ́ even káàkiri àgbáyé àwọn òòṣà tó jí gbé táwa ti ṣiṣẹ́ lórí ẹ̀ tá a máa gbé padà sílùú wa àwa mọ̀ ń pẹ̀ mélòó nínú yín ló mọ̀ ẹlòmíì kan jókòó sílẹ̀ ẹ̀mọ́ kan tó ṣẹlẹ̀ ẹlòmíì mú fóònù dání báyìí wọn ò lọ kó wo what is going on in the world wọn ò mọ̀ táwa bá wá ń sọ̀rọ̀ àwọn kan ní kí ni ń wí kí ni sọ ẹ̀yìn àtàwọn tá ni ẹ̀yìn àti tá ni ẹ bá àwọn bàbá wa sọ̀rọ̀ àmọ́ ẹ má rí wọn fín Ọ̀yọ́ Mesi òun ló ní agbára láti ṣe anything ẹ bá jẹ́ ń parọ́ fún yín ṣe rí ìdí tí mo fi gbèdì fún Baṣọ̀run àti àwọn tí wọn ò lọ yẹn wọ́n dúró lórí wípé olóyè Ọ̀yọ́ Mesi gómìnà ò ní ẹ̀tọ́ kankan láti pè wọ́n bó òfin ni bó àwọn bàbá yẹn wọ́n tún jẹ́wọ́ akin at the same time wọ́n tún against òfin ìlú àmọ́ wọ́n jẹ́wọ́ wípé kí gómìnà máa kọ̀wé pè wá is an insult fún wọn but òfin ò jẹ́ èyí bàbá yẹn má wò yẹn tó tẹ́ bá wò yẹn ojú òní ti wá o gbogbo àwọn tó ń gbọ́ káàkiri pé wọ́n ní gbogbo àwọn Ọ̀yọ́ Mesi ò lè sùn wọ́n ti fi EFCC ò mú Ọ̀yọ́ Mesi kankan o torí èmi ti pé bàbá Àgbàkin bàbá ti láwọn lọ àwọn táwọn lọ àwọn dẹ̀ dé láyọ̀ àtàláfíà gọ́ọ̀nà Ṣèyí Mákindé ò fi ọlọ́pàá mú wọn o alájà mọ̀ṣúráṣù mọ́nú ò mọ́ pẹ̀ kò fọlọ́pàá mú wọn o wọ́n ní solidarity ẹ gbọ́ mi Ọ̀yọ́ solidarity lẹ́kọ̀ọ́ àwọn náà fi EFCC náà fi pe àwọn Ọ̀yọ́ Mesi lẹ́jọ́ pé ọba ti pẹ́ jù bẹ́ẹ̀ ni ó gbọ́ ọ̀pọ̀ ìṣúwà nìyẹn mo dẹ̀ mọ̀ wọ́n ó dẹ̀ àgbọ̀ sọ ẹ̀ létí mi gbà mí ò kákún àwọn yẹn dúró irú nǹkan tí mò ń sọ nìyẹn irú àwa tá a jẹ́ pé ọmọ Ọ̀yọ́ gangan tó tẹ̀ pé bàbá Aláàfin ló fún wa láṣẹ kì í ṣe àdádálẹ̀ kì í ṣe ẹgbẹ́ tá a kò dálẹ̀ anyhow irú Ọ̀yọ́ ẹgbẹ́ ọmọ Ọ̀yọ́ gangan àwa gangan ló yẹ ká challenge àwọn bàbá Baṣọ̀run yìí ó yẹ kí lẹ́tà ti dọ́dọ̀ wọn but last but not the least ẹ̀yin bàbá mi ẹ jẹ́ kí wá kó pọ̀ lóòótọ́ èmi mọ̀ pé nígbà wáṣẹ̀ tí ọba bá kú tí kò bá ti ní àrẹ̀mọ tọ́ba bá ní àrẹ̀mọ wọ́n máa fi àrẹ̀mọ tó dàgbà jù tó bá jẹ́ méjì ni wọ́n àwọn Ọ̀yọ́ Mesi ló máa wò a kì í lo Ifá nígbà náà history tó wà lọ́wọ́ tèmi ò sọ fún mi pé wọ́n fi Ifá yanba lọ́yọ̀ọ́ bẹ́ẹ̀ ni later ló padà pé wọ́n lo Ifá tó bá jẹ́ ìgbọ́n tàbúrò ni àwọn bàbá yẹn máa ìwà wọn àti kékeré làwọn Ọ̀yọ́ Mesi ti máa wò ó irú kí ẹ̀gbọ́n
kó máa kọjá kó ráwọn Ọ̀yọ́ Mèsì kó kàn kí wọn gan àbúrò ṣẹ̀dẹ̀ mọ́ pé tẹ́ bá rọ́mọ bá ẹ máa rí lẹ̀kẹ̀ ó máa wọ̀ lẹ̀kẹ̀ ṣáání bó lọ sukú àwọ̀ lẹ̀kẹ̀ bí ó wọ̀ sọ́nà àwọ̀ sọ́wọ́ kó wá ráwọn Ọ̀yọ́ Mèsì kó dọ̀bálẹ̀ fún wọn àbúrò ló ń dọ̀bálẹ̀ o bọ̀tẹ́gbọ́n bá rí wọn ó bá wú ni pé ṣùgbọ́n ọmọ ọba ni mí kò ní lè kí wọn gbogbo yẹn làwọn kàtẹ́ríà tí àwọn Ọ̀yọ́ Mèsì máa ń wò tí n bá parọ́ ẹja mi then Ọ̀yọ́ Mèsì tó bá ti wá di pé bàbá wa kú tó bá jẹ́ àrẹ̀mọ méjì náà ní ó dẹ̀ ní pé àrẹ̀mọ ẹ̀gbọ́n ó wà arrogant ó mutí ó dóbìnrin kiri fàkà fòkò bọ̀ ó dẹ̀ ní pé àbúrò ó ń ṣiṣẹ́ ó ní respect ó bọ̀wọ̀ fúlù kò ṣègbéraga àbúrò náà máa mú o gbogbo ẹ̀gbọ́n yẹn kó fò sókè kó forí bẹ́lẹ̀ àbúrò yẹn náà máa mú Fọláṣadé mo rí ẹ ọmọ Ọ̀yọ́ Aláàfin òjò pàṣẹ kiri ọmọ àtibá kò ní bàjẹ́ sísá mi Queen Adéníkẹ́ ẹwà tó mi mo rí wọ náà àbúrò yẹn ó ní wọ́n máa mú nítorí pé àbúrò ò ṣègbéraga òun náà ṣe ni pé ṣe rí sójà àwọn tá a bá ti bá wọn ní ẹ̀ka sílẹ̀ ẹ̀ka sójà ilẹ̀ tó rò mẹ́ tó máa rùn ẹ́ lọ́wọ́ kò sẹ́ni tó ń pọ́yàn kankan bọ̀ tó bá ti ṣègbéraga sáwọn Ọ̀yọ́ Mèsì àwọn Ọ̀yọ́ Mèsì àwò pé ṣe rí Ààrẹ Àmàrúfù yẹn wọ́n á ti jókòó kò dẹ̀ sábòdè ńgbà náà lóòótọ́ àwọn ọmọọba náà máa ń gbé nǹkan fún wọn tí àwọn ayaba oníkálùkù àwọn méjèèjì máa sáré Báṣọ̀run Lágúnà Alákíní ọmọ mi ní ẹ fi jọba bọ̀ àwọn Ọ̀yọ́ Mèsì máa ti jókòó wọ́n wá wò wọ́n wo ọ̀tún wọ́n wo wájú wọ́n wo òsì wọ́n rí pé ẹ wá o àbúrò ààrẹ láàmú o kan ní àbúrò ààrẹ láàmú mi ìrorúkọ bẹ ọkùnrin kan bí kì í fi ṣe sample kan ní Ismail Adémọ́lá la máa mú o torí Ismail ní rẹ́spẹ́tì ààrẹ wà arrogant ó mu gbó mu sìgá wọn ò ní fún mi bó ṣe yan ni tí ò bá wá sí ààrẹ mọ́ rárá tí ìyàwó Aláàfin dẹ̀ lóyún sínú ọ̀rọ̀ tí mo sọ yẹn lọ confirm ẹ̀ lẹ́nu àgbàlagbà ìyàwó Aláàfin tó lóyún sínú yẹn àti Báṣọ̀run àná máa rúlùlù nígbà náà nígbà wáṣẹ̀ àmọ́ nǹkan ó ti bàjẹ́ ayé ti polúkúrúmuṣu àwa mọ̀ wọn ara wa mọ́ àmọ́ fún àwọn kan láti máa kọ orin láti máa fi ewì láti máa fi bú àwọn bàbá Báṣọ̀run kò ṣe nǹkan tó dáa o kò ṣe nǹkan tó dáa o àmútẹ̀ ti lò kọjá mínítì mo fẹ́ lò kan ẹ pé ẹ jẹ́ ráǹdẹ̀ up láàrin ifá mi máa ráǹdẹ̀ up sìn ẹ jẹ́ ráǹdẹ̀ up mi fẹ́ pẹ́ rárá kò ṣe nǹkan tó dáa o kó jẹ́ pé irú yẹn ẹ wá mú ewì ẹ wá mú bàbá Báṣọ̀run ẹ ń bu ṣọ́ọ́sọ fún yín pé Báṣọ̀run nìkan ló gbowó ni kò sí Ọ̀yọ́ Mèsì tí ò gbowó èmi Ààrẹ Àmàrúfù sọ bẹ́ẹ̀ gbogbo wọn pátá wọn ò dẹ̀ jiyàn páwọn ò gbowó wọn àìtẹ́sí wọn fi ṣe rẹ́kọ̀dù wèrè kan ẹ wá lọ ń bu ẹbọ bàbá wa Àrífín nìyẹn o níjọ́ tí K1 the ultimate tó bú Barrister nígbà tí Barrister kú àwọn ọmọ Ìbàdàn wọn gáǹgì lórí ẹni pé nítorí kíni wọn ò fẹ́ mọ̀ nǹkan tí Barrister ṣe ẹnì kọ́kọ́ ò lè bá fi bàbá wa táyé o ẹ lọ wọ́n eléwì yẹn tó bá mọ̀ Ọlọ́run yọ tí mi mọ orúkọ ẹ̀ tó bá jẹ́ mo mọ orúkọ eléwì tó ń bú àwọn bàbá yẹn ni tó ń bú àwọn Ọ̀yọ́ Mèsì wọ́n ti san owó fún ni wọ́n san owó fún ló ṣe lẹ́nu bú wọn bọ̀jú gbogbo ẹ lọ ẹ̀yin bàbá mi ẹjọ́ tó dúró lọ́hùn ẹ lọ follow due process ẹ̀yin tẹ́ ẹ bá ṣe wọlé tí bá ti parí ètò ẹ lọ wò ó torí mo ti sọ̀rọ̀ sẹ́yìn mi ìdẹ̀ fẹ́ padà torí mi ní time púpọ̀ torí mo promise pé màá ṣe lé nìní bàbá mi Báṣọ̀run bàbá mi Ṣàmù Akínikú Alápinni tó ti lọ Lágúnà Àgbà Akin bàbá Ayájì lára chief Ọ̀yọ́ náà ni torí kò sí lóòótọ́ wọn ní bàbá Ayájì ò sí Ọ̀yọ́ Mèsì bọ̀tín ìgbé nǹkan gba o tí ò ní gba wájú bàbá Ayájì o ẹ̀yin tẹ́ ẹ̀ bá mú kẹ́ mọ̀ lẹ́ni o lẹ́tà tó bá fẹ́ já láàfin tí lẹ́tà ẹ̀ bá lọ bomi ìrọ́nà pa o lẹ́tà ẹ̀ gbọ́dọ̀ gbájú bàbá Ayájì kọjá ẹ jẹ́ wá fi kékeré kan kún ọ̀rọ̀ tí mo ti sọ lẹ́yìn wọ́n ní ọ̀rọ̀ Aláàfin ti wá di òṣèlú àwọn òde gbàdúrà kí wọ́n fi òṣèlú jẹ ọba fún wa lọ́yọ̀ọ́ wọ́n ní àwọn ìdílé alówólódù wọ́n ní ni o ẹni pé wọ́n ní ni o nítorí pé defamation of character kó wá di pé ààrẹ máa dọ́yọ̀ ẹ máa lẹ́ fẹ́ sùn mi wọ́n ní wọ́n láwọn ní wọ́n sọ pé wọ́n push pé by fire by force kan fi bàbá wa Ládìgbòlù Bishop Ládìgbòlù jọba
bàbá tó sọ́ba wẹ́ bẹ́ẹ̀ ni confam ni mo rí Adéníkẹ́ Abdulwasiu ọpẹ́ yín mo rí yín God bless you yẹn mo tẹ̀ tí fẹ́ parí ẹ lọ wo show yẹn tí bá parí ẹ̀ tán kò ní bàjẹ́ ìyá mi Ọlọ́run níjó bàjẹ́ àwọn ìyá wa nínú ẹgbẹ́ ọmọ Ọ̀yọ́ nìyẹn àwọn Fọláṣadé àǹkó àwọn ìyá wa àwọn tó di ẹgbẹ́ ọmọ Ọ̀yọ́ múdè ní Abíọ́dún Ọláìtàn Ọlábísí àwọn ìyá wa tó di Ọ̀yọ́ mú tó di ẹgbẹ́ ọmọ Ọ̀yọ́ mú adẹ ń ṣe ribiribi bẹ́ẹ̀ gbogbo wọn náà láti ní kàn invite mo ní kẹ́ bá mi ju kíní sínú ilé kan wọ́ọ̀ṣì wa but alhamdulillah ilé náà ti tó gẹ́ now bàbá bá ṣọrun ẹjọ́ tó lọ lọ́hùn bàbá mi Sàámù Akínikú àgbà Akínlágùnà àti bàbá Ayájì bàbá mi IDS ìyá mi Mọ̀súrátù Sùmọ́nù ìyá mi Mọ̀súrátù Sùmọ́nù ẹ rí pé mo tó tún yín pé bàbá mi Akéwùgbà Gold èmi Ààrẹ Almaroof ni mò ń sọ̀rọ̀ o ẹ jọ̀ọ́ mo bẹ̀ yín ni ẹ lọ follow due process ẹ lọ follow due process ó ti tó gẹ́ princess Tony ó ti tó gẹ́ a lè dúró mọ́ àwẹ̀ ló ti ń bọ̀ yìí sìn tábà tún wò ó sìn ó máa pọ́dún méjì kí ló ṣẹlẹ̀ gangan lóòótọ́ mo sọ́njọ́ kan ìkan náà mo bá sọ fún mi pé ipò Aláàfin òṣèpò tó ń jẹ́ ní àwọn kò nídìí kó sọ fún mi èmi mọ̀ àmọ́ bàbá jọba bàbá lò 53 years lórí ìtẹ́ nígbà yẹn náà ó dà pé 1968 ni bàbá kú wọ́n padà jẹ Aláàfin míì ní December 1970 tí mi ò bá ṣe mistake ẹ̀yin náà wò ọba kú ní 1968 wọn ò jọba 68 yẹn wọn ò jọba 69 yẹn o 1970 náà padà jọba kẹ́ lè mọ̀ pé ọba ò yóò ṣe nǹkan tó kàn lè yàn kò ń ṣe ipò gọ́vnọ̀ kò ń ṣe ipò president kò ń ṣe ipò house of representative tí ẹ̀kọ́ máa fi máa gbá sọ́kà gbogbo ẹ̀yin gọ́vnọ̀ wa náà ẹ̀yin náà ẹ̀ ṣe eré o nítorí pé ọdún mẹ́jọ náà lẹ́ ń lò gọ́vnọ̀ ṣe yí Mákindé lẹ́yìn táàmù tó ń lò yìí ò lè lo táàmù mímọ́ lórí gọ́vnọ̀ o ẹ bá wa ṣe dáadáa Àjùmọ̀bí ó lẹ́nu jù bẹ́ẹ̀ lọ o ó fọ́ká ó change ọba ó kọ́bọ oríṣiríṣi sórí oyè nìbàdàn ó máa padà kú ni nígbà tó ń kú tó ń kọ́ ẹmọ tó ń fowó yìí ṣe ẹ̀yin dìbò kí n ṣe bẹ̀ ẹni mo bá sọ̀rọ̀ kò pín mí o ẹmọ tó ń fowó yìí ṣe air condition níbi tí wọ́n gbé Àare ẹ̀ sí air condition tó rú dẹ̀ pa ẹlòmíì ifo lábẹ́lábẹ́ ti lábẹ́ obìnrin mi ó ti lábẹ́ ọkùnrin mi níbi tí ooru mu dé ó ti lá ẹlòmíì òkú tó ti kú dẹ̀ ń gba air condition sára nínú owó Ọ̀yọ́ state government ìjọ òun la máa tó wake up náà ẹni tó bá ní mo parọ́ ẹ lọ gọ́gù ẹ̀ Sàárè Àjùmọ̀bí air condition 24/7 air condition 24/7 lẹ́ni tó ti kú tó ti jẹrà bóyá dẹ̀ bá àmọ́ ẹ̀ ni ó ti kú kò lè jí mọ́ àwa dẹ̀ jókòó Gani Ìmọ̀rí Ẹ̀kọ́dìrì ṣó yẹn ti pẹ́ so gbogbo yín tẹ̀sẹ̀ wọlé yẹn máa padà lọ wo ni ẹ wá ń fìyà jẹ wá lọ́yọ̀ọ́ ó dọ̀yọ́ Ògbómọ̀ṣọ́ ròdù tí ó wà níwájú skul kọ́tà yẹn ti bàjẹ́ àmì títì yẹn ti bàjẹ́ ó pa èèyàn níjẹ ni àbí jàrún ni àwọn ìjọba yín ò tí ì dá yín lóhùn o 17 million náà máa fi ra mọ́tò fún girlfriend wàláì tó bá èèyàn olówó kan lọ́yọ̀ọ́ báà gan ṣe wàyà tó bẹ́ẹ̀ a lè ju 5 million lẹ́gbẹ́ kan fi ṣe bọ́n máa padà wá mú ẹni wọ́n máa sáàbù ẹni lẹ́tà ní pé ta ló rún ẹ is federal road that's exactly what they're going to say bọ̀ kí ló wà ń bẹ̀ tó yẹ pé èèyàn rẹ̀ àwọn ṣàpù wọ́n máa ń ṣe lamẹ́ríkà tó ṣàpù gan tó yẹ pé wọ́n ti rẹ́dì tọkọ̀ da òkúta ẹlẹ̀ ní òru lọ́wọ́ òru tó ọmọ ẹ tó ṣe tó lu ẹ̀kọ́ tó kò ṣe sádàkà tó ti ọ̀dà bíi tírélà bíi 5 sí 6 tó ti lọ grandstand yẹ òkúta
wẹ́wẹ́ yẹn tó dábò jùlẹ̀ tó ga dégédé kò sí nǹkan tó máa ṣe gbogbo àwọn bàbá yín táwọn tó kó síbẹ̀ tẹ́ ń pè lólórí yín ẹmọ ìtọ́ ń gbà lóṣù 34 million 30 something million kò sí sí àlàwọ̀ wọ́n sì sí bẹ́ẹ̀ o kò tí ì sí owó pé mo fẹ́ change closet mi bẹ́ẹ̀ o and then they keep quiet and you guys think it's the best. ọdún wo la fẹ́ kúrò bẹ́ẹ̀ alájàgà ní yá ẹ sọ̀rọ̀ Adébáyọ̀ tá wà ọdún wo la fẹ́ kúrò bẹ́ẹ̀ Ajábalẹ̀ kiss ọdún wo la fẹ́ kúrò bẹ́ẹ̀ ìyá mi Adébáyọ̀ princess wọ́n yẹ ọdún wo la fẹ́ kúrò bẹ́ẹ̀ mo mọ̀ wá ṣe show yìí lórí péjì yìí kí àwọn ọmọ Ọ̀yọ́ lè gbọ́ ni tó wá pé mo fẹ́ ṣe ní orí Aare Almaroof TV mi gangan ni màá ti lọ ṣe bọ̀ mi ìfẹ́ cast wá ń bẹ̀ yẹn eléyìí mo fẹ́ kí gbogbo ọmọ Ọ̀yọ́ gbọ́ ni ẹ̀yin náà ni tó bá ti yá máa gbé pàwọ́ sí pákà ìpẹ̀kẹ́ máa tẹ̀ka ẹ ti gba 2000 ayé yìí ti bàjẹ́ wọ́n tún gbé bọ̀ wọ́n gbé election bọ̀ láìpẹ́ yìí ẹ dìbò fún APC ẹ̀yin máa yọ àdá ẹ máa yọ bẹ́ ẹ máa lọ máa ṣára yìí gbogbo ọmọ iwájú lèmi tí mo wà yìí 1 and 2 and 3 wọ́n wà láàrin ara wọn ìyàwó àwọn House of Representatives wọ́n ti wá fìyàwó wọn sọ̀kò síbi pẹ̀lú àwọn ọmọ wọn lẹ́gbẹ̀ẹ́ mi lẹ́gbẹ̀ẹ́ kejì bí náà wọ́n pọ̀ ní títì yìí àwọn tó gbé l'Amẹ́ríkà mọ̀ pé mo ti sọ dáadáa rí níjọ́ tí mo tẹ́tì wọn mo ní tẹ́ ẹ bá ṣe wèrè a máa rí pé a make sure pé àwọn ọmọ yóò ní safe l'Amẹ́ríkà mọ́ wọ́n ní tẹ́tì mo ní yes because a máa lọ rìpọ́ọ̀tù yìí pé ẹ ń ba ìlú jẹ́ ẹ wá ń sẹ́ndì àwọn ìyàwó yìí sílùú òyìnbó ìyá náà ń jẹ àwọn èèyàn ẹlòmíì ní Ọ̀yọ́ Aláàfin bí mo ṣe ń sọ̀rọ̀ yìí 1000 naira ò bá ẹlòmíì jí gbogbo ọmọ wa lọ yunifásitì ìyá mi la ilaha illallah Muhammadu Rasulullah ìyá mi ṣe olóṣó lọmọ fi parí iléèwé wàláì mo mọ tí mo sọ o tó bá ní olóṣó by style ìyá mi gba igi ni ìyá mi fọlẹ̀ ni ìyá mi ẹ̀gbin tí kò yẹ kó rí lórí títí àti bàbá tó fi lọ́mọ lọ léèwé ọmọ wa parí yunifásitì ó wá jókòó sábẹ́ tank ó jókòó sábẹ́ igi ó jókòó tẹ́ bá rí ẹ máa rí àwọn ọkùnrin wọ́n á jókòó wọ́n á dẹ̀ máa ta draft láàárọ̀ wọ́n á máa ta káàdì ẹ̀yin sísítà mi sọ fún mi ṣé tí iṣẹ́ bá wà wọ́n á máa ta káàdì láàárọ̀ kùtùkùtù ṣé ṣiṣẹ́ bá wà obìnrin ọlọ́mọge tó fine tó jẹ́ white material á jókòó wájú ilé wọn akọ̀rọ̀rọ̀ máyà ni èmi àwọ̀ miniskirt akọ̀ máa rìn gbèrègbèrè ni wọ́n ṣó by style àwọn ọmọ wá sìn tó ọkùnrin ti refuse láti fẹ́yàwó ìwọ tó bá jàjà rẹ ní fẹ́ tó bá lọ ń wò pé kò lówó lọ́wọ́ tó sì rí pé ń fẹ́ ó sì mú nǹkan wọlé ó jẹ́ tètè grab ẹ̀ ó ní gúrùpù kan táwọn young boys wà ń bẹ̀ wọ́n plan pé àwọn ò tiẹ̀ fẹ́ marry ni decision tí gbogbo wọn make nìyẹn pé àwọn kan máa wá ẹ̀kọ́ káwọn fún lóyún kó bímọ kó dẹ̀ máa lọ lè bàbẹ́ ẹ̀ nítorí kílẹ̀ rò kó fà á kò sówó tó fẹ́ fi tọ́ ogun owó lọ anybody ṣe gbogbo ọmọ wá sí olóṣó ni wọ́n. Adékọ́lá Prince mo rí ẹ bàbá mi kò ní bàjẹ́ gbogbo ọmọ wa ti dolóṣó gbogbo àwọn ọkùnrin wa ogun owó náà ṣe bàlà bolo Aláàjì Bello mo rí ẹ Taofik Ọlọ́run ni yóò bàjẹ́ kí ló ṣẹlẹ̀ gangan wọ́n wá gbé 2000 wá wọ́n á fún yín lówó wọ́n á ní ẹ lọ dìbò ẹ wo títì tó ń pààyàn lọ́yọ̀ọ́ ẹ mọ èèyàn tó kú nínú wíìkì yìí náà ni ajé ṣe bí Ọ̀yọ́ ń pariwo bàbá ọgbọ́n náà ń pariwo gbogbo àwọn rédíò pírẹsẹ̀ntà wọ́n ń pariwo ńlọ́bẹ̀ wọn ò dá wọn lóòbí ibi tẹ́ bá yín sọ̀rọ̀ yìí ọ̀rọ̀ ọba àríyanjú ọ̀rọ̀ títì àríyanjú ọ̀rọ̀ ọṣẹ́ àríyanjú iléèwé kò dáa nínú iléèwé lọ́yọ̀ọ́ tiwa ni mo ti ríbi tí àwọn ọmọ ti ń fi kí náà fi jókòó náà blọ́ọ̀kì náà fi ń jókòó bóyá ti ṣe ń sinmi ìmọ̀ ká bá rẹni tí ò lè sọ̀rọ̀ lọ́yọ̀ọ́ àwa lè sọ̀rọ̀ ẹ̀ lè pa wá ọtẹ bá dẹ̀ pa wá ẹ̀ lè sún wá jẹ èyí náà máa padà kú ni àti pé kò tẹ̀ sí bàbá lọ́lúwẹ̀ lọ́yẹ̀ tó máa ní kémi máa sọ̀rọ̀ àbí mi ìníwọ̀ olú bàbá mi àbí ká bá sòtítọ́ ọ̀rọ̀ tẹ́mi sọ ní gbòòrò ayé táwọn tó ju àwọn tí à ń bá wí yìí lọ wà tó dẹ̀ ń confam tó dẹ̀ ń follow nǹkan tí mò ń sọ ọ̀tá àwọn tọ̀yọ́ ti wá kàkà táwọn ọmọ Yorùbá rò tọrọ irọ́ ilé ìsọ̀rọ̀ Aláàjì Yẹkínì olóko àbámi àfíìsì mórí Adékúnlé
ilé sọ̀rọ̀ ọlọ́pàá wà mú mi kíní kan mi ilé sọ̀rọ̀ ló ba ayé wa jẹ́ lọ́yọ̀ọ́ mi ilé sọ̀rọ̀ ló sọ wá di wèrè mi ilé sọ̀rọ̀ ló sọ gbogbo ọmọ tá a bí olóṣó wọn gan ti ju tèkó lọ tó bá róbìnrin nísìn ó lójú obìnrin tó ní boyfriend ẹyọ kan sí tó bá ní wọn ní mẹ́ta mẹ́rin kí lẹ lérò kó fà á kò síṣẹ́ ẹ sọ fún mi how many complaints la ní lọ́yọ̀ọ́ nígbà kan àwọn kan ti sọ wọ́n ní bàbá wa Aláàfin òun ni ò jẹ́ kí complaint wọlé tó bá ní wọ́n fẹ́ ṣe kinní kan iye báyìí ni accepted àgbà bẹ́ẹ̀ ó ti ń lọ pọ́dún méjì sìn nǹkan tẹ́ ẹ máa rí lọ́yọ̀ọ́ ṣe sọ fún yín ó lè wí kẹ́ ẹ ní nǹkan tí ààrẹ ń sọ ọ̀dá o alájà Malikisu ìyá mi Ọlọ́run níjó bàjẹ́ ó lè ní nǹkan tẹ́ ààrẹ ń sọ ọ̀dá o kí lẹ fẹ́ rí lọ́yọ̀ọ́ tó pọ̀ jù ṣé gbogbo yín ti mọ̀ nǹkan ọyọ kan tẹ́ máa rí tó fi ṣe ilé iṣẹ́ lọ́yọ̀ọ́ hòtẹ́ẹ̀lì àti filling station ẹjọ́ tó lọ ṣe gas station àti hòtẹ́ẹ̀lì nìkan ló ẹ̀ka ní tọ́ba máa tún ọdọọdún náà ń ṣe hòtẹ́ẹ̀lì lọ́yọ̀ọ́ every year ni ẹ̀dẹ́mi náà bá lówó èmi náà máa kọ́ tẹ̀mí torí wọ́n ní if you can't beat them you can join them exactly but ṣé hòtẹ́ẹ̀lì yẹn gangan ni nǹkan tá a fẹ́ ọmọ tẹ́ ẹ gbà sóòtẹ́ẹ̀ tóbìnrin wá ṣiṣẹ́ lóòtẹ́ẹ̀ tí òun náà ní padà dolóṣù àwọn ọkùnrin máa rí i tó bá jọmọ tó tún wá fún ẹ̀ tó níwájú tó tún lẹ́yìn tó dùn wò wọ́n máa fún káàdì tó náà dẹ̀ wò pé bàbá aláyé lélẹ̀ ó máa gba káàdì lọ́wọ́ ẹ̀ ẹ̀yin èèyàn mi àbọ̀rọ̀ lásán fọmọlúàbí o tó bá dénú ẹ̀ àdòdìdì ẹ má jẹ́ ń parọ́ fún yín ṣe rí bó ṣe ń lọ lọ́yọ̀ọ́ yìí if care is not taken nǹkan tó máa padà ṣẹlẹ̀ àní láìkí ẹ̀ ọ̀rọ̀ ọlọ́ba dé Ọlọ́run ní jẹ́ kó bàjẹ́ wàláì Ọlọ́run ní jẹ́ kó bàjẹ́ bọ̀ mo wá fẹ́ kí ẹ̀yin ọmọ Yorùbá mo fẹ́ kẹ́ gbọ́ ilé. Tẹ̀ra wọn nítorí owó, Yorùbá ń tira wọn lẹ́sẹ̀ nítorí ipò. Wọ́n gbẹ̀mí Fáláre, wọ́n gbàrí pẹ́rẹ́tì, wọ́n kò lè kó wájà, wọ́n tún polóko wọ́n mú. Ọgbọ́n tí wọ́n gbọ́ ló gbé wọn délé ọlá.